eégún balẹ̀ ó pòwe àkàlàmọ̀gò balẹ̀ wá sọ̀rọ̀ ìtàn aládé méjì mo dé ṣẹ̀kẹ̀rẹ̀ tí kì í bá wọn ròde ìbànújẹ́ ó yá nílé ọlọ́jọ́ bí òní màmá dáadáa lọ́lọ́jọ́ bí òní ká tó fi ni joyè láàrin ìlú ó gbọ́dọ̀ jẹ́ ni rere ọlọ́pọlọ pípé bọ̀rọ̀kìnní oníṣòwò tó gbajúmọ̀ Dame Eunice Ọláyínká Ọbalẹ́yẹ JP KJWMON ìyá ìjọ Methodist Church Ọ̀tàpẹ̀tẹ̀ Cathedral Iléṣà lọ́lọ́jọ́ bí òní o bọ́jọ́ bí ẹni bá padà bá ní láyé káyé adámúsòmúsò gbogbo ọjọ́ kẹrin oṣù kẹfà ló ń sọ nípa ọjọ́ bíi màmá onínúure ẹlẹ́yinjú àánú oníwà tútù bí àdàbà Dame Eunice Ọláyínká Ọbalẹ́yẹ alága Yinka Ọba fún Nigeria Limited tó ń ṣe yóò fòm àlòpẹ́pẹ́pẹ́ alága Eunice Industries Limited alága King's Hospitality Limited King's Hotel and Event Center níléṣà alága Sam King Chemical Limited nígboro Èkó ẹ wọ lọ́jọ́ bí òní ó dára tán ó dùn tán ó fi dúdùn wú ni adáradélẹ̀ mọ́ kù síbì kan ẹ̀rí gbẹ́mi níyì ọjọ́ orí òní òmọ́ta kébé ọlọ́jọ́ bí òní dàgbà tán ojú rí òrí báibáì ọlẹ́wé wẹrẹ ni yàn parun ọ̀pẹ òlọ́lá mìíràn lẹ́yìn ọ̀gọ́mọ̀ bó o ṣe kó tọmọdé tàgbà mọ́ra ló sọ ọ́ dòṣùpá àràn káyé ìwà kíkanjú tó o ní ló mú ọyọ bí ọjọ́ tó jí o mọ́lẹ̀ bí òṣùmàrè Dame Eunice Ọláyínká Ọbalẹ́yẹ Ìjẹ̀ṣà òṣèré onílé obì ọmọ wa ọmọ olóbì kan ọ̀wọ́wọ́ ti rí wá èyí tó bá jẹ́ tẹni awọ̀ sọ́dọ̀ ẹni èyí tí ò bá jẹ́ tẹni awọ̀ sínú igbó ẹranko igbó àrò mú jẹ ọmọ ẹlẹ́ni àtẹ̀ká ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ ìwọ lọmọ wọn lẹ́gbẹ̀ẹ́ ìdì ọmọ aláyàn bíi pàkàlà mẹ́fà àyànkóso kókó èègbọ́mọ ẹni dẹni bí mo bá ṣàgbà Ìjẹ̀ṣà ọmọ ẹgbẹ́ ẹ̀dì ni màbá máa ṣe níbi òjò pẹ̀wù dúdú mọ́ba lọ́rùn tó di kẹlẹ́ Dame Eunice Ọláyínká Ọbalẹ́yẹ ìwọ ti bí olúwa ká iwájú rẹ nígbà gbogbo a kì yóò sí ọ nípò ìwọ sọmọ gbé lábẹ́ òjìji Olódùmarè lágbára Ọlọ́run ọba ò ní mọ̀ bànújẹ́ o ó sọdún ọdún yìí àṣeyí sàmọ́dún ó kú oríire àyájọ́ oríkádùn mi tó tún kò.